àwọn náà ní ó bá ní gba donation àwọn náà ní ó sì fún àwọn aláwọ̀dù ní àwọ̀dù wọn bismillah. يصلون على النبي الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra lábẹ́ kíkí ti Ọlọ́run àti ṣíṣe àsàlátù fanabu Muhammadu. sallallahu alayhi wa sallam. bí gbogbo èèyàn bá lè yorùbá nábọ̀ Muhammad àwọn àsìmọ̀ ńlá rẹ̀ já yorùbá nábọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. a kí ọba tí ó ní wá ọba tí ẹnìkan ò dìbò fún kó tó wọlé tó ẹ pé nígbà kan rí ni bàbá wá sínú ìlú báyìí bá a ti ní a kí Ọlọ́run yẹn ìbí Ọlọ́run tó bí wa àtọwọ́ méjèèjì ọyọ kó lo òkè fọlọ́ ní ká sọ pé Allahu Akbar. Allahu Akbar inna dina Muhammadin. ọgbà sẹ́jú péré náà ni àwọn àgbàlagbà pamílẹ̀sẹ̀ ká lò. wa kitabahu akiwa wa akiwa mukila. ìwá síbí ìtẹ́mi wá bí ilé ní mo wá rìn ní ohun àlùbáríkà mi lọ́dọ̀ àwọn bàbá wa gba alálùkí ń bà ẹ̀rọ pé máa ń sọ pé ṣéèwù ẹ jẹ́ kó lo òkè jù bẹ́ẹ̀ lọ. wallahu yasimuka minan nas máa ń sọ pé ṣéèwù la takafu darakan wala taksha tó sọ bẹ́ẹ̀ lẹ́ka sí wala hawla wala quwwata illa billah. àwa rìn ní ohun àlùbáríkà ni ẹ̀rí pé ìkí Ọlọ́run tí mo kí Ọlọ́run gbogbo tí a máa lábẹ́ dákọ̀ Ọlọ́run ní àdìkìrí ọ̀dà mi lójú pé ọmọ ìyá mi àfáà ọ̀nà láti wí gbogbo ẹ̀ látàárọ̀ kí àwọn akàwọn ara àlùbáríkà lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní kálẹ̀ ni kí n sì gba àwọn ọ̀dọ́ bíi tèmi báyìí kí n gbà wá níyànjú. Ọlọ́run ní kí gbogbo àwọn bàbá láti orí bàbá wa lálùkí ń bà tóbi dérí bàbá wa gbà ní ìrọlù tóbi dérí bàbá wa akóredé tóbi dérí bàbá wa ìmáàmù wa ní sáàbò tóbi dérí bàbá wa wákìlù gbogbo Rẹ́mọ tóbi wá dé bàbá ìmáàmù ní Ìpẹ́rù wọ́n gun afárá mẹ́rin kan kọjá. Bàbá ìmáàmù ìsọ́bàtò lè fẹ́ yìí gbogbo àwọn bàbá tí mo dákọ̀ yìí ìtọ́jú á máa pè wọ́n léèyàn wọ́n gun afárá mẹ́rin kan kọjá gbogbo àwọn ọ̀dọ́ tá ń bọ̀ tá a bá rí afárá yẹn gùn tá a bá rí ìgùn kọjá a lè jẹyàn. bá a bá ní mọ́tò àbá kọ́lé
àbá bímọ àbá lókìkí káàkiri ayé nígbà tí wọ́n bá ń pe èèyàn dà ọ̀gbọ́dọ̀ náwó tó ọba gun afárá mẹ́rẹ̀ẹ̀rin táwọn bá yìí kò kọjá. òun ní ìgbaniníyànjú tí wọ́n kàn wá gba àwọn ọ̀dọ́ bíi tèmi níyànjú. èmi ò ní wàásù tèmi ó ṣe níbi ilé mi mo wá rì níhun àlùbáríkà ni. ìtọ́jú á máa gbé gbogbo àwọn bàbá wọ̀nyí léèyàn nǹkan mẹ́rin ń bẹ lọ́dọ̀ wọn. wọ́n wá tọ́jú nǹkan mẹ́rin yẹn wọ́n sì lò ó dáadáa. bí wọ́n bá wá débi àyà wa sọ pé èèyàn ni àfa lágbájá. bàbá wa nírọ̀lù èèyàn ni. bàbá ìmáàmù gbẹ́rù èèyàn ni. bàbá alálùkímbà èèyàn ni. tó bá dé sí pé ojú ọ̀nà àfa ìjà àfa tí àwọn bàbá yìí rìn lọ́pọ̀lọpọ̀ wa náà fẹ́ rìn àbí ká lọ ní nǹkan mẹ́rin ni. bá a bá ti ní ìjọba máa ń sọ pé èèyàn má jáde ò ẹranko ní ẹ. gbogbo àwọn ọ̀dọ́ tá ń bọ̀ ìdá àǹtàlá tùrìjà lìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tí ó dé ní. ìdá àǹtàlá tùrìjà lìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tí. wàlá àǹtàlílì màrúfì ìdákàmàtì máa ń pẹ́. wàlá àǹtàlílì màrúfì ìdákàmàtì máa ń. ẹ̀yà lásàlá tún bọ̀ wá báyìí wàlá àǹtà mímán yustagazu bijali. wàlá àǹtà mímán yustagazu bijali. wàlá àǹtà yawmal ardi mímán yushafa'u. wàlá àǹtà yawmal ardi mímán yushafa'u. ọ̀rí mẹ́rin yẹn lára rẹ̀ àìsùkà fi dùn nìyẹn wàmọ́ ó tún kà wá ìdán. وعيشك في الدنيا وموتك واحد. وأدخل عليهم من وصالك أنفا. وأدخل عليهم من وصالك أنفا. وأدخل عليهم من وصالك أنفا. Dàbí àwọn bàbá wọn yìí ìdá àǹtàlá. ìdá àǹtàlá tùrìjà ìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tì. nígbà tá a bá sunkún wọnú ilé rẹ̀ tá a bá lè rẹ́rìn jáde èsì èèyàn. ìdá àǹtàlá tùrìjà ìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tì. Etí àwọn bàbá rẹ̀ tí wọ́n fi ń pa àwọn èèyàn lẹ́rìn táwọn dọ̀dọ̀ tiẹ̀ tá a rí fún òfin pa àwọn èèyàn lẹ́kùn ní èsì èèyàn. ìdá àǹtàlá tùrìjà ìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tì. tá a bá sáré wọnúlé rẹ̀ wípé ọ̀rẹ́ mi gbà mí nǹkan báyìí ló ṣe mí nígbà tó o bá tú àṣírí wa síta ó lè jọ àwọn bàbá yìí ò lè. ìdá àǹtàlá tùrìjà ìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tì. gbogbo àwọn bàbá tẹ ẹrí tí wọ́n dé yàn lẹ́nì bí yàn bá sunkún wọnú ilé wọn yọ rẹ̀ ní jáde ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tá à ń bẹ láyé láwọn àǹfààní lẹ́nì ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ àbẹ́ ẹgbẹ́ rẹ̀ yóò sunkún wọnú ilé rẹ̀ yóò sì sun ẹ̀jẹ̀ jáde. ìdá àǹtàlá tùrìjà ìdá fún ìmọ̀lẹ́ ìmọ̀tì. bọ́ọ̀ bá ti sí nínú ẹni tá a pè gbà mí dọ́dọ̀ rẹ̀ tọ́ka wa ó sì balẹ̀ wípé n ta bá dọ́dọ̀ rẹ̀ bùkátà wa bí ya níjọ́ tó o bá ti sínú wọn tí wọ́n bá ń pè yàn ọ̀ gbọ́dọ̀ jáde ẹranko ni. wàlá àǹtàlílì màrúfì ìdákàmàtì máa ń. wàlá àǹtàlílì màrúfì ìdákàmàtì máa ń. ọ̀tọ̀ ní kéèyàn bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ èèyàn kó ṣe ọ̀tọ̀ ní kó wá fọkànbalẹ̀ sí ọ̀dọ̀ ọ̀nàgbáyà pé sọ́dọ̀ ọ̀nàgbájá lẹ̀ ń lọ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ̀ gbogbo ń tẹ́ ẹ fẹ́ sí yóò ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní kò síbẹ̀ fún wa mọ́ àìkú àṣírí ara wa báwọn bàbá tàná yìí àwọn bàbá ti jẹta yìí àwọn bàbá tèmi yìí bí wọ́n ti bọ̀ àṣírí ara wọn àwọn ọ̀dọ́ tèmi ò ní bẹ̀. na àǹtẹ̀lé màrúfì ìdákàmàtì máa ń. lọ ní àbá alágbádá wọn ní sèmọ́rẹ́ mi ni ìtí mo fẹ́ bá lọ sọ́dọ̀ rẹ̀ bùkátà mi ò bì ya ó kéré nu wa tá a lè fọkàn sí balẹ̀ sí. gbogbo orúwa yìí kọ̀sẹ́ ní ọ̀pọ̀ kan balẹ̀ síra wa kan jókòó tira wa báyìí láwọ̀ ọ̀dọ́. bọ́ọ̀lì kankan bíi tínú mi dùn sí nígbà tí wọ́n bọ́ débi olójú ìjókòó àfa olójú ìjókòó ọ̀dọ́ báyìí táwọn ọ̀dọ́ tá a pè tira wa báyìí. wọ́n bá àwọn ọ̀dọ́ àfa lóríṣiríṣi lẹ́ni tọ́lọ̀ ń kẹ́ lẹ́yọkọ̀ọ̀kan àwa àjòkó tira wa kò rí bẹ́ẹ̀ nínú mi o.
ìlú kan bẹ lọ́dọ̀ wa ní Èkó mẹ́wàá ń bẹ lọ́hùn fún wọn ni gbogbo àwọn ọ̀dọ́ bẹ̀ wọ́n para wọn dànù. lérí kíni lérí wípé ìwọ ti sọ ọjà tiẹ̀ kalẹ̀ síbí yìí eléyìí náà tún gbọdọ̀ sọ tiẹ̀ kalẹ̀. ẹ bàbá wa Ajẹ́túmọ̀bí wọ́n sọ fún mi ní sí wípé bàbá tún dijọ́ Wednesday bàbá wa Sheikh Abdulrahim àwọn náà tún pàtẹ tọ̀dọ̀ wọn síbí bó ṣe yẹ kó rí nìyẹn àwọn ọ̀dọ́. wàlá antalili àrùfì. ìdọ́gba máa ti mọ̀. ẹ sọ́dọ̀ rẹ wípé ìtẹ́ fẹ́ lọ sọ́dọ̀ àbókílẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ bùkátà òbíya. sọ́dọ̀ Ajẹ́túmọ̀bí lẹ̀ lọ tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ bùkátà yóò bíya. níjọ́ tá a bá ti lè fọkàn balẹ̀ sọ́dọ̀ rẹ pé ọ̀dọ́ ní tẹ́ fẹ́ lọ yẹ wẹ́ẹ́ èmi ò ní ní ẹ má lọ o bọ̀dí tẹ́ ẹ bá ti bá bọ̀ tójú yín bá rí ń bẹ̀ pàmòrí àpá ó kì í ṣèyàn náà. wọlé tọ́mi máa yustaga subija yìí. ọkùnrin sẹ́jú márùn-ún láńtàmí máa yustaga subija. alákẹ́tà bẹ́ẹ̀ báwo bá ti sínú ẹni tá a lè fi orúkọ rẹ̀ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ó sínú ẹni tá a lè forúkọ rẹ̀ gbà nǹkan lọ́dọ̀ èèyàn báwọn bàbá yìí ti ní nìsín bẹ́ẹ̀ bá dé local government yín bì bàbá wa ìmáàmù láti Ògèrè wọ́n sọ fún mi nísìnyí wípé àwọn lọ ṣe mítìnì pẹ̀lú àwọn ìjọba tí wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ bẹ́ẹ̀ nísìnyí ìtàfin mọ èèyàn náà ni wọ́n ò bí aláya àwọn rẹ̀ kí wọ́n débẹ̀ kí wọ́n láwọn ọmọ ìmáàmù. ìpè ọkà gbọ́ kọ wọn sétí lásán báwọn bá ti sínú ẹni tá a lè fọ́kọ̀ rẹ̀ gbà nǹkan lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ a lè fọ́kọ̀ rẹ̀ gbà nǹkan lọ́dọ̀ ìjọba a tún lè fọ́kọ̀ rẹ̀ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ò kì í ṣe yàn. wọlé bẹ̀yà mọ̀lẹ́ àrídì mi máa ń ṣàkà. ìjọ ń gbé ìdàlìkìyàmà bí àwọn bàbá tí wọ́n bí àwọn bàbá tí wọ́n jókòó kalẹ̀ yìí táwọn bàbá yẹn fi wọ́n béèrè oore lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n sọ pé ọlọ́mọṣà wọlé àfa àgbà ọlọ́mọṣà wọlé àfa mi níwájú Ọlọ́run tí wọn náà bá sa eré kí wọ́n lè fọ́kọ tiẹ̀ náà bẹ Ọlọ́run báwọn wọn sì gbà á táwọn fi sì pẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹ̀ ṣe yẹn o. wà á ṣùkà fi dúnìyà wà á ṣùkà wàhídùn. láì ṣùkà fi dúnìyà wà á ṣùkà wàhídùn kó kúkú bẹ̀ kan kú ọjà ju bó ti bẹ̀ láyé lọ. wà á dún ẹ bọ́ bàbá wa yìí ní sí afárá mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n gbà kọjá bá a bá sunkún wọnú lé wọn ara ẹni jáde ni tó ẹ jẹ sí kí àwọn bàbá yìí tí wọ́n bá ha àwọn anákàlẹ àwọn bàbá ńlá wọn tí wọ́n bá ha sọ́wọ́ ni èmi ò ní rí báyìí. tí wọ́n sọ yìí pé ìwọ ọ̀hún wà nídìí ká fún àwọn ọmọ mi ní n kó kalẹ̀ fún ta ló sọ fún ọ yìí pọ́ màrí òkè o ta ló sọ fún ọ pọ́ màrí òjògùn ẹ̀ a rí ọmọ àfa tó sì fi àfa gbà tó yẹ sí pé òun lè kàlífà rẹ̀ àlífà rẹ̀ sì fi ilẹ̀ sáyé lọ ó fi bàbá náà ó sì fi ilẹ̀ sáyé lọ gbogbo afárá mẹ́rẹ̀ẹ̀rin yìí tí àwọn bàbá afárá yẹn náà ní kí ẹ jẹ́ káwọn náà gbà kọjá ìyẹn ò jẹ́ nàmbé ní. nàmbà 2 gbogbo ẹ̀yin bàbá ẹ kọ́ wa nínú ẹ̀kọ́ ẹ sì fi yé wa ànàjú tó tíra rẹ̀ níwájú yín wípé gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ̀ ń dá pátápátá látòkè délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn láyé. Ànábì Nuhu ó lu ẹ̀mí gígùn láyé bẹ́ẹ̀ làwọn ànábì Ọlọ́run náà àwọn ànábì Ọlọ́run náà àwọn ànábì Ọlọ́run títí tóbi délé àwọn tábì ó délé àwọn àfa àgbà níjẹta ààrẹ ni tó lo 1+. ààrẹ ni tó lo bíi 100 ààrẹ ni tó lo bíi 90 kí ló dé tí àwọn ọ̀dọ́ sí tẹ́mi ìwà ògùn mọ́. gbogbo bí èmi bá dé máa ma fi àwọn bàbá wọn yà máa fi bẹ ká máa fi wọn bẹ lọ́hùn ni ká máa fi wọn tọrọ ẹ̀mí gígùn. bàbá ní wọn wá sí tẹ́tù máa ṣe fún àwọn ọ̀dọ́ tá ń bẹ láyé lẹ́ni lọ́dọ̀ bíi tèmi ìyọ́ra mi kó ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa à ń gba one way. bí yẹn bá dẹ̀ gba one way kí màá bẹ́yà ní lásán lu yìí o. Nàìjíríà lájọ wa bí yẹn bá gba one way ìtọ́jú ẹni tí ń gba one way rí ojú rí ó rí i. Kòránà Sheikh Daud wọn a máa dá wa kankan wọn ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ. Bẹ́ẹ̀ni àwọn bá ti kájú bùkátà ẹ̀dá òsì bí i bẹ́ẹ̀ni àwọn bá ti kájú bùkátà ẹ̀dá òsì bí i. Ìgbà àwọn ọba jogún fún ẹ bá ọba fà tipátipá àjálí náà làwù. Ọkà kádàrá ìgbésí ayé rẹ̀ ọkà kan lójú ni.
àwọn bàbá yìí ọ̀wá wa kú wa ní èjì wọn fi rí báyìí ẹ bàbá ìmáàmù wọn kú omi ní mufasiru wọn tún di ìmáàmù gbogbo ìpẹ́rù ní àpapọ̀ ẹ wo bí wọ́n ti ń yàn ẹ bàbá ìmáàmù ògèrè ẹ wà bàbá wa ẹ wà bàbá wa ẹ wà bàbá wa ká ní àwọn náà ti wá wàkúwà ní lánàá níjẹta wọn ó ṣeéṣe ká ti máa fi kúrò aláwọ̀ ránṣẹ́ sí wọn. kí làwọn ká máa lẹ́nu ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá fẹ́ rí ìlò débi táwọn bàbá yìí lò dé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ iná àlè ìfẹ̀sìkìrà bàbá ń ṣá àgbàgbàsá ṣẹlẹ̀ àwọn ọmọ ìsìnkìlá ẹ̀yà wa alásàlátù ẹ̀rùbá náà Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n má dàbí pé àwọn àfáà nìkan ni wọ́n kọjú sí àwọn ọkùnrin nìkan ni wọ́n kọjú sí anọ́tìsì kankan nínú ayé lẹ́yìn tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọwọ́ ọmọ Islam láti ń bà tí wọ́n bá dá obìnrin sí 100% 90% nínú àbí ká sọ pé gbogbo 100% nínú wọn tí ò sí nílé ọkọ mọ́ lẹ́ni ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù nù wọn. tẹ́ ẹ bá gbọ́ eléyìí wọ́n ló ti dálé mọ́sú bẹ́ẹ̀ bá gbọ́ tọ̀hún wọ́n ló ti dálé mọ́sú. kí ni tí ń fà á pọ́pọ́lọpọ́ yìí yá wa pọ́pọ́lọpọ́ yìí obìnrin pọ́pọ́lọpọ́ yìí tẹ́ ẹ lẹ́ ń wá sásàlátù ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́kọ̀rẹ́ yìí pọ̀ ẹ̀gbọ́n ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́kọ̀ wọ́n ní ọbẹ̀ tí baálé ilé jẹ ìyálé ilé kìíní ìyálé ilé kìíní ṣe wáàsí tìyí ni wípé alayka bi alil khairi in shita suhbatan wa fi suhbatil akayari tilkal fawaida. wa ma jalasa li at-tara bihi wa man jalasa li haddada yalqa sawaida. ìtí òjò orí ní ọkọ̀ gbé alayka bi alil khairi in shita suhbatan. wọ́n ti máa ń gbé ọkọ̀ tọ̀dọ̀ tiẹ̀ kọ̀ lágbára ju pure water lọ. má bèrè ever water lọ́wọ́ ẹ̀. alayka bi alil khairi in shita suhbatan. àwọn tí wọ́n lè ń tiẹ̀ yìí dọ́kọ̀ ọmọ bèrè ever water lọ́wọ́ ọkọ ẹ̀ àbí ọmọ bèrè 5 alive lọ́wọ́ ọkọ tiẹ̀ tó sì máa ń gbé kọ̀ lágbára ju pure water lọ. wọ́n á tiẹ̀ jáde kú òun bẹ́ẹ̀ àwọn wọlé. alayka bi alil khairi in shita suhbatan. wà fi suhbatil akayari tilkal fawaida. ọ̀pọ̀ márèjì yóò collapse òun náà ní kẹ́ ẹ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ káàkiri látẹ̀lé tó ti wá sí àsìkò tó wá gbọ́ wá sí ramadana lọ́dọ̀ àwọn àgbàlagbà ń bí má kẹ́gbẹ́kẹ́gbẹ́ má kó lè bá àríwí ọkọ rẹ gbé. wọ́n máa ń bọ́ bẹ́ẹ̀ 30 minutes náà wọ́n fẹ́ lò wá sí tọ̀dọ̀ tí nù. gbogbo àwọn tá à ń bẹ níkàlẹ̀ ramadana wà yìí ló jẹ́ kí gbogbo ara yìí kó jọba yìí. ta ni múmi nínú gbogbo wa bá ti dògbò yìí. Allah. mùsùlùmí lọ́pọ̀ ló wa. àtàfà àtọmọkéwù àtẹ̀yìn alásàlátù bí a bá dá ogun wa sí ọgọ́rùn tábàlì ká máa ṣe screening fúnra wa àwọn mùmíní táàrí inú wa bóyá ni wọ́n tó mẹ́wàá. ọ̀rọ̀ kéèyàn kíláwà níyàn sí gbogbo eléyìí tẹ́ rí yìí pákéjì ni pákéjì nítorí yín náà nítorí ẹ̀yin tẹ́ fẹ́ wá gbọ́ wá sí. nígbà tí bàbá wa Ajétúmọ̀bí níjọ́ ní wọ́n pè mí wọ́n á rí i pé alikaramatu kúrà ìmọ̀ àpárá ilé bọ́ọ̀lù ní ìwọ̀n owó orí bí oṣù mẹ́ta sẹ́yìn ni wọ́n ti sọ nǹkan sórí àkáǹtì mo ní Ramadan ò tí ì dé wọ́n ní ẹ dákun ẹ sá gbà bẹ́ẹ̀ wọ́n ní ọ̀hún lélẹ́yìí gbogbo àwọn àbá àti wọ́n ń pè ní wàásù dáńbì kí ni ẹ wá gbowó o wọ́n sì mí gbọ́ o àmọ́ ẹ máa yọ òróró kù lára ẹ kì í ṣe gbogbo èèyàn ni ó pè wá lápá ẹgbẹ́ ẹ afẹ́ ẹgbẹ́ rẹ tó bá yọ ọ wá lọ́ọ̀nì ẹni wàásù wo lẹ lè ṣe ọ̀rọ̀ wo lẹ lè sọ bàbá tí wọ́n jòkó ti wá yìí dání ò lè ṣe wá sí nínú gbogbo wọn wọ́n fọ́ rẹ̀ nìkan nítorí ní ẹnìkan wọn àfẹ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ndì wa owó tó ọ̀sẹ̀ndì sí mi yìí kì í ṣòwò wá sí tèmi owó owó níbi tá a bó ti mọ̀ wá rẹ̀ gbogbo àwọn àfà tá à ń ṣe wá sí bí tá a ti mọ̀ wá ara wa Ọlọ́run ní kí Islam rọrùn nínú ìlú táwa náà yìí mọ́sálásí pọ̀ nínú ìlú táwa náà yìí ibi tó ti mọ̀ wá ara rẹ̀ tó bá di aago 4 lóru dìde máa wá gbọ́ gbogbo síkà mọ́sálásí káàkiri ọmọ yìí bí àwọn èèyàn ṣe wá sí. Allah.
tí wọn ò sì lè yàn gbọ́. wọ́n náà mọ mọ́lẹ́mí ara rẹ̀ pé káì mọ́sálásí tá àbá yìí ti ṣe wá sí àbá yìí mọ̀ kéwù. mi mọ̀ làbá yìí ní nádà mi lọ́wọ́ ṣe wá sí látàgò 4 dàgò 5 bẹ́ẹ̀. ó wù òun náà wọ́n pè òun náà káyọ̀ ọmọ tẹ́tí gbọ́ báyìí àmọ́ lọ́wọ́ ni wọ́n tẹ́tí gbọ́ ìwọ́n tó bá wá tẹ́tí gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ appreciate wọn. máa appreciate wọn. mo dúpẹ́ ń tẹ́ ṣe ẹ̀wọ̀n jọ́ ti dúpẹ́ lọ́wọ́ wọn lè máa rò já ṣé owó yìí náà làǹfà wa dúpẹ́ sí tó tó bá wọn kì í ṣòwò bí kì í bá ṣe wípé kéèyàn fi dúpẹ́ ní ìtorí ọjọ́ mi bẹ́ẹ̀ bá fún mi ní nǹkan kan tí bá ní ìwà ọjọ́ òun. Yes kí ló dé tó fi wá torí pé wọ́n sẹ́ndì owó sí mi ni bíi ti báwọn náà kọ́ o ọ̀hún pé mo ti sọ fún ọ nísìnyí pé à ń yọ òórùn kú o lára ẹran ìwọ mi ilé pè mí kí n sọ fún ọ pé mówó epo wá o àmọ́ ìní sọ fún ọ pé yé báyìí ọ̀gbọ́n àmẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ ká gbà á lọ́wọ́ ẹ̀ kó bá wá fún wa ẹ̀jẹ̀ àpèṣẹ́tì ẹ̀ gbogbo wa bá ti wà yìí mo béèrè lọ́wọ́ wa yìí pé mo mi nínú wa ó kéré gbogbo ẹni tó wá gbà yìí pé mo mi ní lòun níbí bí mo ti wà yìí sọ́jà Allahu Akbar kí n gbọ́. Allahu Akbar wa yẹn ó lókè lọ́tọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wo ṣe mú mi ní níbi tó ti mọ̀ yìí bọ̀ jábọ́ nísìnyí wípé ṣe mú mi ní àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn kan gba wájú àná Muhammad kọjá. Sallallahu alayhi wa sallam. sọ́bẹ́ni tí ọba lè yorùbá náà yìí tó kọ́ máa lọlé. من أصحابه وقد ونوجه أن محمد نبرا ونالي وقل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله àwọn tí wọ́n ń sa salatu wọ́n ń sa salatu Ànábì bá ní ẹ̀dúró Ànábì ní man antum Ànábì ní tálẹ̀yìn pariwo kọjá níwájú ilé mi bí. tí wọ́n dára wọn lójú tí wọ́n mọ̀ yí pé àti kọ̀kọ̀ àwọn àti gbangba àwọn bákan náà ló ṣe níwájú Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ẹ máa pè láàfà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ẹ máa pè ní ṣéwù bọ́ ìrùwù Kùránì wọ̀ bá tinú ṣe ìkọ̀. ẹ̀yọ́ máa pè láàfà ni nígbà tí àwọn dára wọn lójú wọ́n ní àwa ni mú wọ́n ní àwa ni bàbá ìmọ̀ọ́mọ́ àgbà nídìí sàn bàárà ọ̀sánà. ìlú yìí ìlú tẹ́bi náà dàgbà sí i bàbá àfọwọ́ àwọn lè jẹ́ kò sẹ́ni tí mọ̀ gbogbo àwọn bàbá mi ló jókòó yìí àjẹlú yìí jẹ́ ọlọ́jà yìí pẹ́sà ẹ bá ná Muhammad ẹni tó ti mọ̀ yìí kí bóyá mú mi ní ni ẹ àbọ̀ kì í ṣe mú mi ní Ànábì wa dá wọn dúró ẹ sì yọ bá Ànábì dáadáa ọba ìmáàmù nílò sẹ́ni méjì nílò sẹ́ni tó kù. Ànábì ti dá wọn dúró lẹ́ẹ̀kan náà náà máa sọ yí pé àwa tó orí tá a gbẹnu ọ̀nà rẹ kọjá yìí o. Mèdè ni wá. Ànábì ni. Ànábì ni ẹ mà láyà o. Ẹ pera yín ní mùsùlùmí ní stage 1 stage tó ga jù lẹ́tí lọ pera yín ẹ wá ní ẹ̀yìn pé mùmínì òun ni ọ̀dà kí là pẹ́ẹ́rẹ́ tẹ́ ẹ fi mọ̀ yín pé mùmínì ni. fàkọ́dù. ọba fún Ànábì lẹ́sìn. nasbiru ala al-khata nasbiru ala al-bala'i. orí gbogbo àwọn àmọ́ àwọn àfáàní nasbiru ala al-bala. fàkọ́dù nasbiru ala al-bala'i. ìpè mùmínì ni wá àdèlè fọwọ́ sọ̀yẹ̀ ní everywhere àwa tó rí o nasbiru ala al-bala. bí àdáwò bá dé àwa máa ṣe sùúrù mélòó nú àwa tá a jòkó yìí tá àdáwò bá dé tá a ṣe sùúrù kọ́dà àwọn àfa mi àyàn gbọdọ̀ gbé tí èrì rẹ̀ kọjá lóru ìmánì lọ́dà yóò rántí lẹ́ẹ̀kan náà yìí pé bàbá ìmáàmù tá a jọ pa nǹkan lẹ́nu àwọn ni nasbir alal bala ó ní táwọn fi mọ̀ ní pé àwa máa ṣe kí ni o àá máa ṣe sùúrù ẹlẹ́kẹ̀jì. wa nashkuru inda ar-rakha'i. nashkuru inda ar-rakha'i níjọ́ tá a bá rí jẹ tá a bá jẹ wá nashkurullah àwa máa dúpẹ́ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfàlẹ́ lèyí tá a fi dúpẹ́ à ń yọ̀ ni a dúpẹ́ fọlọ́ mọ́
ìyà táwọn àfa àtàná àwọn bàbá wa níjẹta ìyà tí wọ́n jẹ tọ́lọ́wọ̀n ọ̀jẹ́ káwa jẹ́ ìta fi máa sẹ̀sán fọlọ́n òun náà ni pé à ń ṣe ọlọ́run àwa tún fi hàn bá ń ṣe é wọ́n sì nínú tọ́lọ́run tó ètì jù láyé òun náà ni kọ́ ọmọ inna Allaha la yuhibbul jahra bis-su'i. Inna Allaha la yuhibbul jahra bis-su'i. Kọ́ ọmọ ṣe ọlọ́run báyìí kó o tún máa wá fi hàn yí pé mò ń ṣe ọ́ ó bí ọlọ́run nínú jù. Èyí tá a fi dúpẹ́ àmọ́ yọ sẹ́yìn wọn lápẹ̀rẹ̀ àní mú mi sí. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀. ونرد بمواقع القضاء. Gbogbo tọ́lọ̀ ń bá dálẹ́jọ́ fún wa àwọn máa yọnu sí i. Bọ́lọ̀ ń bá ti pẹ́ ti àfa lágbájá ká gbà wípé bọ́lọ̀ ti pẹ́ ti ẹ̀ náà ni ìtí ń dà wá láàmú nù. Bí mo ti wà yí nísìnyí o ò lè dá ọ̀rọ̀ lárúbáwá lẹ̀ kí n máa bọ̀ sọ pátápátá ìtẹ́mi lè ṣe nù láàzù tèmi nù. Ìwọ tó wá lè kọ́ ìwọ náà lè má lè sọ. Ìtí wọn wá kọ́ kalẹ̀ ni àwa lè ká sọ fún aráyé báyìí tí wọn ò sì bí ọrẹ kọ́ jáde pé wọ́n lọ́kọ́. Ìpín tọ́lọ̀ ń bá pín fún kálukú tọ́lọ̀ ń kún kálukú ó mú wípé ìpín tèmi ní ẹni bá mọ jálàbí ṣe dáadáa kọjá la mọ. Kásì bá gbà bẹ̀ wípé iṣẹ́ tọ́lọ̀ ń rán òun nu mọ́tìdájú wà sí àṣírí yóò tù. Ẹni wọn bá sì máa wá ṣiṣẹ́ dáadáa ìjọ tí jálàbí bá wọlé tọ ọgbà jálàbí látòde wá sí fàá lọ báwọn tó máa ṣe. Èyí tó mú wá yìí agbára tèmi ọ̀ka àwọn bàbá ńlá ti yín wọ́n máa ń pa ẹ̀ gbà á lọ́wọ́ ẹ̀ ẹ̀kọ́ sáma rẹ̀. Ẹ bá mú tèmi. ونرد بمواقع القضاء. Ìjọ jẹ́ kí ẹ̀mí wa tí ó jẹ́ ká ní sinmi lónìí. Gbogbo wa báyà pátá tà ń bẹ́ kálẹ̀ ọlọ́run kò ṣe wá ní mú mi ní òdodo. Ẹ ṣe amínà. Gbogbo ẹni tó lẹ́kẹ́ mi wọ́n kù láyé kọ́ náwó. Wọ́n náà fẹ́ rí dínkù láyé náwó rẹ̀. Wọ́n sọ pé la ilaha illallah. Ọ̀yà wa tẹ wọ́n kan ṣàdúrà. Àdúrà tá a bẹ́ ṣe yìí. Àdúrà ẹ̀mí gígùn ni. Sàárà rẹ̀ tá a ṣe àwọn tí à ń rò wípé tá a rí wípé Ọlọ́run ti jogún ẹ̀mí gígùn fún àwọn láàṣẹ sàárà rẹ̀ fún. Bàbá ṣàgbọ́ ẹ̀mí gígùn fún yàn bírò mi yẹn bá kó o lọ lé ọtí rẹ̀. Yes. Àwọn tọ́lọ̀ tí wọ́n gun àwọn afárá kan tí wọ́n ti gùn kọjá. Wọ́n gun mẹ́wàá àkọ́kọ́, wọ́n gun mẹ́wàá ìkejì, mẹ́wàá kẹta, mẹ́wàá kẹrin. Mẹ́wàá ẹlẹ́kẹrin ilẹ̀ lómi ìtìlọ́pọ̀ ti ta lọ́nà. Wọ́n gun mẹ́wàá karùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ. Ànábì sì sọ wípé àmàrù ummati máa bayna 60 wa 70. Báwọn bá tí wọ́n bẹ́ ń kálẹ̀ yìí ti kọjá bẹ́ẹ̀. Wọ́n á ti ń wo wípé èwo tún ní bónọ́sì tọ́lọ̀ fi kún. Ọlọ́mọsà wọlé àwọn bàbá wọ̀nyí níwájú Ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ tá à ń bẹ́ rí ọlọ́mọdé àríkú ọ̀dọ́. Ọlọ́run jẹ́ mi wá ogún. La ilaha illallah. Wọ́n yà sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Li'ilafi Quraysh. Li'ilafi Quraysh. Bọ́ọ̀ bá ṣe fẹ́ ká mi rí ogun tó ní kó sọ pé Allahu akbar. Allahu akbar. إيلافهم الله أكبر. الله أكبر. رحلة الشتاء والصيف. رحلة الشتاء والصيف. الله أكبر. الله أكبر. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. الله أكبر. الله أكبر. الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع. وآمنهم من خوف. وآمنهم من خوف. الله أكبر. الله أكبر. بس آمين على متى. آمين. آمين. آمين يا الله. Wọ́n àgbàlagbà lẹ́kìn owó yìí fún un. Ọlọ́run ṣàwọlá wọn. Ibi táwọn ń lò dé yìí. Táwọn náà rí ìlò jù bẹ́ẹ̀ lọ. Máa mú òtí ẹ̀kọ́ wá pọ̀. Ìdè mi nílé mi mú ẹ̀ tọ́ ọ bá ní jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ òróró rí mú débì rárá. Má jò lẹ́sà 200 naira. Má pé Ọlọ́run jọ̀wọ́ bá mi tán ṣòro mi. Àmì Ọlọ́run jọ̀wọ́ bá mi tán ṣòro mi. Aláwọ̀
Sheikh Abdul Latif Abayakuba, all the way from Ilorin, the most handsome.